yìí. Ẹ jọ ẹ bá wa dá ìfọwọ́ fún àwọn tó yẹ wá. Orúkọ mi ni ọba ọ̀mọ̀wé AbdulRasheed Banjo Olokine ti ilé Ọ̀jọ̀wọ́. Ètò tí à ń ṣe lónìí tí àwọn ti ọjọ́ Olokine dé. Báwo kí ni àwọn ètò tí ẹ ti ní nílẹ̀ fún eléyìí tó fẹ́ wáyé lónìí? Ọjọ́ Olokine abẹ̀rẹ̀ ní ọdún mẹ́rin sẹ́yìn lẹ́yìn ìgbà tí mo gbọ̀ fún àṣẹ. Nǹkan tí a máa ń ṣe ni láti fi báwọn bàbá wa tí wọ́n ti sùn dáadáa síwájú àtàwọn tó wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń gbé wa níyì. Gbogbo alámọ̀ pé dókítà tí ìyá Adésínà ọmọ Ọ̀jọ̀wọ̀ ni ó pẹ̀lú àwọn tá à ń fún lẹ́ni àyẹlé ní President African Development Bank ẹni tó jẹ́ Director of Communication lẹ́nu NPC náà ṣé mẹ́wẹ̀ náà pẹ̀lú àwọn tá à ń fún lẹ́ni àyẹlé ní. Lẹ́yìn eléyìí olórí máa ń ṣe ìtọ́jú fáwọn opó. Lẹ́yìn eléyìí a tó máa ń fi àǹfààní yìí sọ fún ìjọba nǹkan tí àgbègbè wa tó ń fẹ́ lọ́wọ́ ìjọba ní ọjọ́ ìjọba ayẹyẹ fún gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe ẹ ṣe. Ẹ ṣe púpọ̀ ìwọ́n ní wípé bí ẹ ṣe ń ṣe àmúlò láti mọ rírì àwọn bàbá tí wọ́n ti ṣiṣẹ́ pé ìpawó débi nílùú àti ìlú náà láti tún fi jẹ́ kí ìjọba mọ nǹkan tí ìlú nílò torí pé àwọn tẹ̀yìn bá kìbọ aṣọ wọn ní ìmọ̀ bẹ́ẹ̀ bí bákan lèèyàn ń ṣe. Eléyìí táwọn fẹ́ ṣe lónìí bí àwọn èèyàn mélòó ní ká máa rò wípé a ti jẹ́ àfojúsùn láti gbà lálejò. Bí mo ṣe ń wọ́n bẹ̀ tó 4,000. Ẹgbẹ̀rún mẹ́rin. Bẹ́ẹ̀ wọ́n máa ń wá. Ètò náà ti wà fún gbogbo. Ìjọba náà jíjẹ mímu gbogbo. Ẹ ṣe púpọ̀. Ẹ bá adágún yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni ọba ọ̀mọ̀wé AbdulRasheed Banjo Olokine ti ilé Ọ̀jọ̀wọ́. Ẹ ṣe mo dúpẹ́.